Ìṣẹ́jú Aaya ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ sì kú ojú ọjọ́ ṣòrí. Ìròyìn ní ìṣẹ́jú Aaya la máa ń ṣètì gbọ́ yín láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Ìbọ̀rẹ̀tòsí. Àjọ tó ń ṣàmójútó ẹgbẹ́ òṣèlú APC ti rọ ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí ó jẹ́ kí ìpàdé wọn pẹ̀lú ìjọba àpapọ̀ mú ọgbọ́n dání kí wọ́n lè jọ fẹnukò sí owó oṣù tó kéré jù lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Olùdíje fún ìjókòó Etsu Pali ní agbo àwùjọ olóyè Pali ní olú ìlú àpapọ̀ ìyẹn ọ̀gbẹ́ni Suleiman ti kọ yíyan ọ̀gbẹ́ni Luka Ayédòmí Zanzan gẹ́gẹ́ bí Etsu Pali tuntun nítorí ìgbésẹ̀ yíyan Etsu tuntun kò tẹ̀lé ìlànà tuntun. Ilé ìgbìmọ̀ aṣojú ń ṣe ìdárò ọ̀kan lára ọmọ ẹgbẹ́ wọn ìyẹn Isa Dogoyaro ẹni tí ó ń ṣojú agbègbè àpapọ̀ Gakisi Babura ní ìpínlẹ̀ Jigawa tó jáde láyé lánàá lẹ́ni ọdún 54 tí wọ́n sì ti sin márùn-ún bákan náà. Mínísítà tẹ́lẹ̀ rí fún eré ìdárayá ní ọ̀gbẹ́ni Solomon Dalung sọ pé òun wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run fún wákàtí 7 àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn Refit Medical Service ní ìlú Jos ní ìpínlẹ̀ Plateau sì pa òun tì fún wákàtí 4 nítorí àìsan owó ìgbaniwọlé. Olùkọ́ àgbà fásitì àpapọ̀ ti Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi ní àwọn akẹ́kọ̀ọ́ tú àṣírí rẹ̀ síta pẹ̀lú ẹ̀sùn pé ó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ obìnrin fásitì náà. Àjọ EFCC ti fi òfin de àwọn iṣẹ́ ilẹ̀ òkèèrè tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n má ṣe ìdúnàdúrà kankan pẹ̀lú owó ilẹ̀ òkèèrè ṣùgbọ́n kí wọ́n ṣe pẹ̀lú owó náírà. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Niger ọ̀gbẹ́ni Abdulmalik Sakindaji ti kéde ètò láti fi 100 àwọn ọ̀dọ́mọbìnrin ọmọ òrukàn fọ́kọ àwọn tí wọ́n pàdánù àwọn òbí wọn látàrí ìkọlù àwọn ọ̀daràn ní ìjọba ìbílẹ̀ Mariga. Gómìnà ìpínlẹ̀ Abia Dókítà Alex Otti sọ pé láìpẹ́ òun yóò ṣàfihàn ìjábọ̀ àyẹ̀wò ìwádìí ọ̀daràn tí ó fi ẹ̀sùn kan ẹni ìṣáájú rẹ̀ Okezie Ikpeazụ pé ó gbé òbítíbitì owó ìpínlẹ̀ náà tí wọ́n ṣètò fún àwọn iṣẹ́ àkànṣe sí àkáǹtì àwọn iléeṣẹ́. Àwọn amòfin ti fi èrò ọ̀tọ̀ọ̀tọ̀ wọn hàn lórí àríyànjiyàn tó jẹyọ látàrí òfin tí ilé ìgbìmọ̀ aṣòfin gbé kalẹ̀ láìpẹ́ yìí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ikú fún àwọn tó ń gbé òògùn olóró. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti ṣàtìlẹ́yìn sí àtúnṣe igbó Sambisa tí ikọ̀ Boko Haram tó lé lọ́dún 10 ti bàjẹ́. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ àwọn wà ní agbègbè ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà láti rí i dájú pé kò sí ìrúfin tàbí ìlànà kankan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè Okwama-Ewu ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ugeli ní ìpínlẹ̀ Delta wó lulẹ̀ nígbà tí wọ́n padà dé tí wọ́n sì rí bí ilé wọn ṣe bàjẹ́ tó. Òṣèrébìnrin sinimá àgbéléwò Nollywood ìyẹn Esther Ogechi Ogbu ló tún ti ṣàlàyé bí ó ṣe sùn lórí ilẹ̀ ńlẹ̀ fún ọjọ́ 7 láti yẹra fún ìbálòpọ̀ pẹ̀lú alákòóso ìṣelọ́pọ̀ fíìmù ẹni tí ó yẹ kó jẹ́ áńgẹ́lì olùṣọ́ rẹ̀ ní ìdí iṣẹ́ náà. Ọkùnrin ẹni ọdún 72 kan ní orílẹ̀-èdè Switzerland ti gba ìwòsàn padà lẹ́yìn ọdún 17 tí ó ti ń jẹ ìrora àrùn ìpá níbi nǹkan ọmọkùnrin rẹ̀ èyí tí ó jẹyọ látàrí pé ẹ̀fọn jẹ. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Binance Holdings ọ̀gbẹ́ni Tigran Gambarian tó wà ní àtìmọ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà nínú fọ́nrán kan tí wọ́n gbà sílẹ̀ nínú àhámọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi oyè ipò kejì tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Grand Commander of the Order of Niger
dá Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú lọ́lá, ìyẹn ọba Síkírù Láì Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá kejì. Àwọn ọ̀dọ́mọkùnrin ibùdó àwọn ológun ìyẹn Barrack Boys ń gba owó lọ́wọ́ àwọn aṣàmúlò ọ̀nà tó ń rúfin tó de ọ̀kadà ojú ọ̀nà márosẹ̀ ìpínlẹ̀ Èkó, èyí tí gómìnà Babájídé Sanwó-Olú ṣe. Àjọ ọlọ́pàá ti orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ìgbésẹ̀ láti mú akọ̀ròyìn ti Foundation for Investigative Journalism ìyẹn ọ̀gbẹ́ni Daniel Ojukwu jẹ́ ohun tó tọ̀nà. Orí iléeṣẹ́ ààbò ara ẹni làbòlú sọ pé àwọn òṣìṣẹ́ àwọn ti pa lápapọ̀ àwọn agbésùmọ̀mí 135, wọ́n mú àwọn 182 sí àtìmọ́lé, wọ́n sì gba àwọn 140 tí wọ́n jí gbé lọ. Àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ Ẹtì yọ àwọn ọ̀gágun 29 tí wọ́n ti fẹ̀yìntì nínú iṣẹ́ ológun kúrò ní ẹgbẹ́ àwọn ọmọ ogun. Ròyìn fún ìṣàjáyà tòní òní jùbà ìlọ́lẹ́ ẹ̀kọ́ sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú iṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú